kàyéfì lọ̀rọ̀ náà jẹ́ fún àwọn kan tí wọ́n gbọ́ sí i nígbà tí wọ́n ní ìpàdé ìkọ̀kọ̀ àti ìpàdé àlàáfíà ó wáyé láàrin gómìnà Sim Fubara ti ìpínlẹ̀ Rivers àti gómìnà àná ní ìpínlẹ̀ náà tó jẹ́ mínísítà ohun tó ń lọ ní ìlú tó jẹ́ mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá làbújá báyìí ìyẹn Nyesom Wike lórí ìjà àjàkú akátá táwọn méjèèjì ń jà èyí tó ti fẹ́ sọ ìpínlẹ̀ Rivers dógun débi pé wọ́n kéde ìjọba pàjáwìrì níbẹ̀ tá a sì gbọ́ pé ó ṣeé ṣe kí ìjà náà kó parí pátápátá ní àìpẹ́ yìí kí gbogbo ẹ̀ kó sì yọrí sí ayọ̀ kì í ṣe ìròyìn mọ́ wípé èdè àìyedè àti ìjà burúkú bẹ́ sílẹ̀ láàrin Wike àti Sim Fubara tó sọ di gómìnà nítorí àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òṣèlú bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọlẹ́yìn Sim Fubara kan sọ pé Wike ó fẹ́ máa gba àwọn owó kan jáde nínú àpò ìjọba ìpínlẹ̀ Rivers láì jẹ́ kẹ́nikẹ́ni mọ̀ inú bí Fubara nínú kódà tán ní Fubara ó ti fẹ́ kọ̀wé fipò sílẹ̀ pé òun ò ṣiṣẹ́ mọ́ kó tó di pé àwọn kan fún un lọ́kàn lé pé kó má ṣe bẹ̀rù kó má ṣe kọ ìwé fipò sílẹ̀ látìgbà náà lọ̀rọ̀ ìlú sì ti di wàhálà ńlá láàrin àwọn méjèèjì débi wípé rògbòdìyàn òṣèlú ó ti ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers táwọn ajìjàǹgbara tó ń pè ní militant tẹ́lẹ̀ tí wọ́n ti da nǹkan ìjà wọn sílẹ̀ páwọn ò bá ìjọba jà mọ́ tọ́sí tó ti fẹ́ máa fọ́ ọ̀pá epo eléyìí gan ló jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó ṣe ọ̀rọ̀ ní àgbà kí wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀ tó sì gbé tó kéde ìpàdé ìjọba pàjáwìrì fóṣù 6 ní ìpínlẹ̀ Rivers ó wáá fi àṣẹ lé wípé láti ọjọ́ tí òun ti bá gbọ́ ọmọ Nàìjíríà sọ̀rọ̀ ìyẹn ní oṣù kẹta tó kọjá yìí òun kéde ìjọba pàjáwìrì fóṣù 6 ní ìpínlẹ̀ Rivers bẹ́ẹ̀ ló ní kí gómìnà Sim Fubara àti gbogbo ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ẹdó tí púpọ̀ nínú wọn tó fẹ́ yọ Sim Fubara dànù kan lọ jókòó nílé fún oṣù 6 bẹ́ẹ̀ ni ajagunfẹ̀yìntì Bass ni ó ń ṣàkóso ìpínlẹ̀ Rivers báyìí ṣáà pẹ̀lú bí ètò ìdìbò ààrẹ míì ṣe ń bọ̀ àti ti àwọn gómìnà láàrin ọdún méjì sásìkò yìí ìní wọn mà ní gómìnà Sim Fubara ó ti ń túnú ara ẹ̀ ro tó sì ti ń wọgbọ́n láti bá bàbá àṣàlẹ̀ ìyẹn Wike parí ìjà kó lè bá àrísà kejì ṣe gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó gbajúmọ̀ lórílẹ̀‐èdè yìí ìyẹn Chi Obiaruko Christy Ndukwe tó di iléeṣẹ́ Citizens Quest for Truth Initiative ó jẹ́ kó dìímọ̀ wípé ìpàdé lóòótọ́ ní ìpàdé ìkọ̀kọ̀ wáyé láàrin Wike àti Fubara ó ní Fubara nìkan kọ́ ló dá lọ ó láwọn tó tẹ̀lé ní gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn àti gómìnà Francis Nwifuru ti ìpínlẹ̀ Ebonyi bẹ́ẹ̀ ló ní gbajúmọ̀ àgbà ilẹ̀ Yorùbá ni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà náà wà nínú ìpàdé náà Obiaruko Christy Ndukwe jẹ́ kó dìímọ̀ wípé níṣe ni Fubara ló ti bẹ̀rẹ̀ sí ní máa lọ tààrà táwọn ikú ń tẹ̀lé ipò tí mọ́nú ilé náà tó sì jẹ́ pé ńgbà tán wà tí Wike wà nípò gómìnà tí Fubara tó ń ṣe àyẹ̀wò owó àgbà ìpínlẹ̀ Rivers inú ti mọ gbogbo ilé inú ilé Wike ní báyìí Obiaruko Christy Ndukwe ó ti tú àṣírí pé ìpàdé ìkọ̀kọ̀ wáyé láàrin Wike Fubara gómìnà Abíọ́dún gómìnà Francis Nwifuru àti Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tí ìgbàgbọ́ sì wà pé ó ṣeé ṣe kí Obiaruko Christy Ndukwe kó wọlé tàbí kí tó sì ṣeé ṣe kó jẹ́ pé ìjà ní àwọn méjèèjì ìyẹn Wike àti Fubara yóò lọ sógun oko gbàgbé lásìkò yìí.